ìsàlẹ̀ ibi ìdí ni waste máa wà ṣùgbọ́n ṣé mo parọ́ ibi ni waste Fúnkẹ́ wà. Fúnkẹ́ Akíndélé come here. Ṣé rí nǹkan tí mo kórìíra kéèyàn máa ṣe láyé kó máa fojoojúmọ́ sunkún Jeremiah. Ìyábọ̀ Òjó ló ràn mí lọ́wọ́ kí n tó bẹ̀rẹ̀ show. Síkírá Síndódé ló fún mi láṣọ. Jonathan náà ti sọ yẹn rí. Fúnkẹ́ Akíndélé Jonathan ti sọ rí. Òun ò wọ bàtà lọ school. Ẹ̀yin tẹ́ bá ti ń wọ bàtà yín tó ń ṣe yẹn irọ́ yín máa ń pọ̀. Fúnkẹ́ Akíndélé move closer. Ìyábọ̀ Òjó ló yẹ kó máa fún mi eré kí n máa hà tèrè. Síkírá Síndódé ló fún mi láṣọ tí mo kọ́kọ́ wọ̀ lọ sí production. Ojoojúmọ́ ṣá ló máa ń sọ. Ókè àti gbọ́ kí ló wá ṣe fún wọn. Ìgbà tí ilé Ìyábọ̀ Òjó ṣe bó sọ pé òun ló help ẹ tó fi bẹ̀rẹ̀ production. Kí ló tó fún ní Fúnkẹ́ Gardens. Fúnkẹ́ ti ń ṣàbòsí ni. Alábòsí ni. Kó má tí lọ ṣe interview wọn máa gbọ́. Ìyábọ̀ Òjó ló bá mi ń gbèjà mi. Ìyábọ̀ Òjó máa ń gbèjà yàn ni. Òpá kan wò kan yè. Á gbèjà yẹn á tún bá ti ń jẹ́ lórí Gistlover. Fúnkẹ́ wá ń bí. Kò tẹ́ ṣe yẹn mo fẹ́ bẹ́ẹ̀ sọ. This is coming from a place of love. Fúnkẹ́ Akíndélé. Ṣòtìrì tíyàn bá ti ń ṣe nǹkan jù. Tínú bá ń dún ládùújú ó máa ń bẹ́ ni. Ṣorí kó máa ṣeré orí pé síríìsì tó ń ṣe orí pò rẹ ni wò. Ṣó fẹ́ fi views ẹ̀wé views àwọn eré tó máa ń ṣe tẹ́lẹ̀. Because it's getting boring. Ó wá lọ kó gbogbo àwọn ọmọ kí lè má pa àwọn eré yẹn náà. Àwọn tó máa ń ṣeré kéékèèké yẹn kí lè má pè wọ́n. Wọ́n ń ṣe influencer kí lè má àwọn tàwó àwọn tó máa ń ṣe kí lè má pè kí ni yẹn content àwọn mosquito. Ó wá lọ kó gbogbo àwọn mosquito lọ kó wọn sínú eré. Ṣé o mọ̀ pé ọ̀tọ̀ logo skit ọ̀tọ̀ logo eré orí ìtàgé ni Fúnkẹ́? I think you should know better. Ọ̀tọ̀ ni ògo skit ọ̀tọ̀ ni ògo eré orí ìtàgé. Àwọn tó ń ṣe skit they are known for skit, they are funny for skit. Ó wá lọ kó wọn sínú eré gbogbo wọn wá ń fọ́ọ̀mù Ìbàdàn accent agbáwọn tó ṣe ní accent gbogbo wọn fẹ́ máa sọ accent it's not funny it's not the area is boring. Fúnkẹ́ tó bá ti ṣe léyìí tán I think you should relax think about something. Wọ́n get in now Aunty Kẹ́mi Adétíbá she's not known nobody really know her. Òun ló ṣe king of boys wẹ́rẹ́ tó ṣe ń sìn the monkey kìíní kan. The film is beautiful people ó ti lọ most viewed lórí Netflix. Ó wá lọ kó gbogbo àwọn ọmọ ní skit maker àwọn content creator ó wá kó wọn sínú eré ọkọ ń ṣe èdè Ìbàdàn. It's coming from a place of love. I will tell you as sorry àwọn ọ̀rẹ́ náà ló sọ mo kàn ní kí wá sọ fún ẹ bá ṣe ń yọ sólà ṣọgbọn ṣọlá àwọn tó ń sẹ Ìyábọ̀ ló sọ To Kill a Monkey. Go and watch that film by Kẹ́mi Adétíbá. Fúnkẹ́ ò tẹ̀ wá rí nǹkan kankan mọ́ ó wá lọ kó gbogbo àwọn skit maker àwọn ọmọ content creator ó kó wọn sínú film ó ṣe series 1 series 2 gbogbo series náà kò dùn. Lọ sinmi try another thing for now. It's not about you about èmi kan mo sọ àwọn Ìyábọ̀ tó ń fún ní fóònù náà ló sọ mo kàn ní sọ fún ẹni èèyàn kan ló gbé sí mi létí. Nǹkan tí wọ́n bá wọn ṣe ló ń ṣe skit yàtọ̀ sórí eré ìtàgé àwọn ọmọ yẹn they are good at what they do but you are not bringing them to eré orí ìtàgé kò tiẹ̀ funny it's so boring and dry. Go and watch the way to kill a monkey. Kẹ́mi Adétíbá and you won't see her on the screen. You won't see her. That's eré. No, ẹ gbàgbé ẹ. Fúnkẹ́ ẹyẹ tonra yín Síndódé ló fún mi láṣọ mi ìwọ bàtà lọ school. Ìyábọ̀ Òjó ló gbèjà bí ìgbà tí kíní ṣe ojú ká gbogbo yín náà mú ni. Àbí kò ń ṣe wọ ni. Ìyábọ̀ Òjó náà kan ló kà sí ẹ pé o tún ti padà ṣe sí àárọ̀ ẹ o tún ti ń jẹṣẹ́ Fẹ́mi Adébáyọ̀. Àbí bọ̀dá má sọ ọmọ kí ló kọ bọ̀dá yẹn náà. Ìkejì Ògògó ṣe bẹ́ẹ̀ jẹ́ iṣẹ́ ara yín náà ṣe bó fẹ́fẹ́ yẹn náà sílé àwọn èèyàn ló ranjú mọ́wọ́ náà náà ọ̀pọ̀lọpọ̀ social media lára gbogbo yín àní gbogbo yín ò gbádùn ẹ kóra yín lọ wọ́n sẹ́sà ní gbìtẹ̀. Bọ́lá Báyọ̀ kí lórúkọ yẹn ṣó ti padà sílé ọkọ ẹ̀ oníwòsíwòsí àṣọfẹ́ kó lọ́nú ilé ẹ̀ ló ṣe lé ọkọ síta. Ó wá réyàn kọ̀ọ̀kan interview mọ́ sí àwọn ọmọ ní tíátà kán wá máa sọ beautiful beginning wọn. Èyí tó fẹ́ footballer yẹn náà bọ́ta Ìyábọ̀ Òjó wọn bì kan níbi tó wọn ti ń ṣe alága àdúró mélòó ló ṣe ta ló mú ẹ
tó wọ kaba bí ìgbà tó wọṣọ bridesmaid. Bíọ́lá Bello ṣé yẹn ti lọ lé ọkọ ẹ̀. Tóbìnrin bá ti fọkọ́lẹ̀ náà ẹnu kírun ló máa kẹ́sẹ̀ wọn. Elédè mo fẹ́ redé o àti pé ò gbé fóònù. Elédè onípa ńlá. Ojú ayé òṣì náà máa ṣe tán máa ti ń ṣe jẹ́ntú bẹ́ẹ̀. Ìwà wọn ń dá. Ọmọ yẹn nìkan mo láìkí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bímọ yìí. Kí ló kọ ọmọ yẹn náà? Ara ọmọ yẹn balẹ̀ ń tiẹ̀. Mo láìkí Kẹ́mítì náà. Mo láìkí Kẹ́mítì. Ẹ má gbàgbé pé Ìyábọ̀ náà ó ti ṣó Fúnkẹ́ rí o ṣe rántí. Ìgbà tí Ìyábọ̀ mi mọ̀ kan tó ṣẹlẹ̀. Fúnkẹ́ update ńgbà kan. Ìyábọ̀ wá lọ kọ sí. Ṣé rántí gbogbo yín? Ìyábọ̀ wá lọ kọ sí abẹ́ update yẹn pé Tóyìn ni Fúnkẹ́ ń bá wí. Ẹ máa wo bí Ìyábọ̀ yìí ṣe máa ń ṣèkà o. Ṣé wẹ́ pé kíní yẹn ló fàjà Fúnkẹ́ àti Tóyìn Àìmàkùdé ní. Ìyábọ̀ ló fàjà wọn. Ìyábọ̀ wá ti ń bá Fúnkẹ́ ṣe ń sìn. Ìyábọ̀ dẹ̀ try láti parí ìjà Tóyìn àti Fúnkẹ́. Bí Ìyábọ̀ ṣe máa ń ṣe ni. Wàsílà coded mo like ọmọ yẹn. Ara ẹ̀ balẹ̀. Ọmọ dáadáa ni Bíọ́lá yẹn ó bẹ. Ṣùgbọ́n gbogbo yín tẹ́ bá ti réyàn tó ń fúnyàn lówó tó ń ṣe ẹ ti fi pé àwọn ni best. Ẹ máa tanra yín. Kí ló mú Bíọ́lá kúrò ní ọkọ ẹ̀? Ẹ̀yin èèyàn wa kí ni ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin tó wà ní fídíò tí mo wá mọ̀ sí Bukky Jesse tí ó ṣẹ̀ sọ nípa Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó títí dórí Bíọ́lá Báyọ̀? Kí ni àwọn ọ̀rọ̀ yìí tí ẹ lérò nípa arábìnrin yìí? Tó bá ti kúrò ní ọkọ ẹ̀ máa gbọ́ ó nà mí ni ó nà mí ni.